a máa ń ṣe nìyẹn. Okay. So kí ló dẹ̀ gbé wa débẹ̀ òun ni pé a wo ọjọ́ iwájú wa ní Nàìjíríà, a wo ọjọ́ iwájú wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin náà for example ṣe wà àwọn ọmọ ilé kéwì, there are more than 2,000 children wọ́n máa ṣe tán nílé kéwì, Markaz nílé kéwì yẹn bẹ̀ kó ń ṣe Tágége Yeah. bóyá Ìlọrin ló wà. Táwọn ọmọ yìí bá parí kéwù sìn ọ̀pọ̀lọpọ̀ wọn tó fẹ́ ṣe tán sí 9 years 11 years 12 years 13 years 14 years 15 years lọ́pọ̀lọpọ̀ wọn lò, àtobìnrin wọn àtọkùnrin wọn wá ti fẹ́ ṣe sọ ní 2025 yìí ń sìn. Táwọn ọmọ yẹn bá délé padà, àfà iṣẹ́ wo náà fẹ́ fi ìmọ̀ yẹn ṣe? Ẹ béèrè kí n sọ̀rọ̀ àbí ẹ ṣe ń sọ̀rọ̀ Mo sá? béèrè ni pé iṣẹ́ wo náà lè fi ṣe? Ẹ ṣeun púpọ̀ gan-an. Ọlọ́run ọba mi san yín lẹ́san. Àmì Ẹ jọ̀ọ́ máa fẹ́ kẹ́ ẹ jí kí n sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀ tí n bá sọ kẹ́yìn náà dẹ̀ farabalẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. ẹgbọ́n sókè. Àkọ́kọ́ mbẹ̀ ni pé ṣe rí ilẹ̀ tá a wọ̀ yìí ilẹ̀ Yorùbá ni. Ṣé ẹ̀yin gbọ́ mi sà? Bẹ́ẹ̀ Mo ni kí sà. gbogbo wa lẹ́ẹ̀kan sí i. Ìlú tá a wà yìí ilẹ̀ Yorùbá ni. That is the fact. And we were colonized with a religious. Wọ́n colonize wa pẹ̀lú ẹ̀sìn ni. That is the fact. Ṣé ń gbọ́ mi sà? Bẹ́ẹ̀ ni sà. So ìwà colonize wa pẹ̀lú ẹ̀sìn yẹn, ìwà colonize wa ìfi ẹ̀sìn là wá lójú yẹn kò nítumọ̀ sí wípé lílọlé kí wọn à lè fi jéèyàn àbí wọn à lè fi ṣe wọn rere. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé màá fún alápèjúwe kan. English tí à ń sọ ní Nàìjíríà yìí, it is not our language. Bẹ́ẹ̀ ni. Ṣé ń get me sir? Bẹ́ẹ̀ ni sà. So we have been taught akọ adẹ̀yanjú, even the rules and regulations guided. We knew the rules and regulations past the owner of the English. Ama òfin tó dé àti tó tú. Àfà mi nífẹ̀ẹ́ ká máa interject ara wa ẹ jọ̀ọ́. Ìbéèrè tí mo ń bí yín, tá bá lọ sí English school, èèyàn lè fi di president, èèyàn lè fi di lawyer, èèyàn lè fi di adájọ́, èèyàn lè fi di doctor. Ẹ understand? Bẹ́ẹ̀ kó ṣe bẹ́yẹn là ń lọ. Ibi tá a lọ ní ẹ̀kọ́ tí mo ń béèrè lọ́wọ́ yín lélẹ́yìí pé àwọn ọmọ tó fẹ́ ṣe tán nílé kéwù Markaz yìí after 9 to 15 years wọ́n ti padà sílé báyìí, iṣẹ́ wo náà fẹ́ fi ṣe? That is my question. Ẹ ṣeun gan. Àpèjúwe mo mú wá fún yín bọ́tẹ́ ẹ fẹ́ gbọ́ Èmi náà àpèjúwe yẹn. mo ti answer yín tẹ́ bá gbọ́rọ̀ mi dáadáa pé tẹ́ ẹ̀ bá lọ sí English school ó lè dé kó di president of Nigeria country, ó lè di lawyer, ó lè di adájọ́, ó lè di doctor, ó lè di engineer, ó lè di pilot. So àwọn ọmọ yìí sìn tó lọ kéwú for good 9 years to 15 years wọ́n ti parí báyìí, iṣẹ́ wo náà fẹ́ fi ṣe? Ẹ ṣeun gan. Mo fẹ́ kẹ́ ẹ fi English ìwé Arabic language sìn. So èdè méjèèjì yẹn sìn àwa ti gbé kalẹ̀ lẹ̀ Yorùbá ń sìn. Tẹ́ ẹ bá lọ sí English school, mo ti ka nǹkan tí yẹn lè fi ṣe fún yín. Kí lẹ́yìn fẹ́ fi ilé kéwú táwọn ọmọ yìí jáde nísìn, more than 2,000 children tó ṣe tán ní Markaz, wọ́n ti délé padà báyìí, iṣẹ́ wo náà fẹ́ fi ṣe? Ẹ ṣeun gan. Wọ́n ti colonize wa pẹ̀lú Arabic láwọn aspect kọ̀ọ̀kan. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni tí màá fi dá yín lò ní pé tí yẹn bá dé any higher institutions, kò sí any higher institutions tí wọ́n máa ṣe Arabic ń bẹ àti tí wọ́n dẹ̀ máa kọ́ wọn bẹ̀ tíjọba dẹ̀ ń san salary fún wọn. So ẹni tó bá mọ nǹkan tó ń ṣe, òfin tó wà fún ẹni tó ń kọ́ English language, any other languages, ṣẹ́dígẹ́s òun náà ló dé. In fact, mo ní àwọn díẹ̀ sí pé they were doctor ni wọ́n níbi kí wọ́n kọ́ yàn ní Arabic tíjọba dẹ̀ ń san fún nínú Nàìjíríà tá a wà yìí. So a lot of things wọ́n lè fi ṣe, but with the identity yẹn bá kọ́, ṣe hàn pé Western education wà, ẹni tó lọ ń bá ní kó tún jáde kó tún lọ ní Western education, because ibi tá a wà yìí kò nídìí ká ṣe máa tara wa. Without Western education, ṣe ti gẹ́ mímọ̀ yẹn máa jobless. That's just the fact. Àfà dáhùn question mi o. Mo dẹ̀ mọ̀ pàwọ̀ yẹn. Àfà ti dá àwọn Àkànbí. Wọ́n ní tí ó bá ti sí Western education nìyẹn ìwé gidi, wọ́n ní kéwù yẹn ti di jobless. Wọ́n ti yanjú bẹ̀. Thank you very much. So olówó Èkó ẹ lè take over torí ìbéèrè tèmi máa ń kíyàn láyà gan-an.
o lè escape kò o. kí mi láyà kankan mọ́ wà ókè pẹ̀lú béèrè yẹn ìbéèrè tí ẹ jẹ́ mò ń kẹ́bẹ̀ sí béèrè bá ní wọn pé sọ̀rọ̀ wà ókè pẹ̀lú béèrè yẹn ìbéèrè tí ẹ jẹ́ mò ń kẹ́bẹ̀ béèrè sí ní bá sí wọn pé sọ̀rọ̀. gbogbo wàhálà àwọn ọmọ yìí fún 9 years to 15 years nísìn ó wà mo ṣe useless. That is the answer mo that ní he kó wà give me use now. Akànbí mo ní kó ó ti mo wà ní very kó wà clear bàbá yẹn useless náà ti sọ wípé without western education pé kéwú kò wúlò tó túmọ̀ sí wọ́n sọ pé wọ́n ní èèyàn lè fi wọ́n láwọn kan wà Nàìjíríà tíjọba ń san owó fún wọn ti di nǹkan tó doctor. ń tẹ̀ láti sọ ni Àkànbí ní pé the end ẹ̀ wọ́n ti padà jẹ́wọ́ ní the end ọ̀rọ̀ yẹn tẹ́ bá bẹ́ẹ̀ bá ẹ nǹkan ti ka fà. bẹ́ẹ̀ bóyá wọ́n lè fún wa ní doctor méjì torí mo rí pé no Suleiman Farouk Akànbí kéwú. nǹkan tó ń tẹ̀ láti sọ ni pé ẹ mọ̀ pé ní ilẹ̀ wa presently torí pé Nàìjíríà tá a ṣì wà wọ́n ń kọ́ àwọn èèyàn ní CRK wọ́n ń kọ́ àwọn èèyàn ní IRK níbi so àwọn tó ń ṣe àwọn tó kéwú wọ́n ń di àwọn tíṣà tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní IRK nǹkan tó ń tẹ̀ láti sọ let's nǹkan nìyẹn I'm àbí. very sorry. Let me little bring some explanation and ẹ elaboration sọ on Yorùbá it. káwọn èèyàn lè gbọ́ yín dáadáa Ẹ ẹ ṣeun pọ̀ gan. ṣàlàyé. Ẹ jẹ́ kí n mo lè ṣàlàyé fẹ́ kí wọ́n níwọ̀nba dárúkọ díẹ̀. doctor méjì fún mi torí ìmọ̀ bóyá Ẹ ṣeun Suleiman Farouk wa bó ṣe kéwú tó yẹn kò wá lè ṣe doctor àbí Buhari ẹ ọmọ ṣeun Musa gan. àbí Ẹ mi ṣeun dín ní gan. Ṣé ọ̀fà rí tí wọ́n wá fi ń jókòó ẹ kiri tó ń ṣeun rojọ́ gan. kiri bẹ́ẹ̀ yẹn bá ká táwọn yẹn dẹ̀ ń Ẹ sì ṣeun kílẹ̀ Yorùbá tó dẹ̀ ka ẹ ṣeun Kùránì gan. tó wáyé lọ Ẹ kọ́ ṣeun lọ́wọ́ gan. nítorí ẹ̀kọ́ ọmọ gáwọn yẹn lábẹ́rẹ́. Akànbí ẹ jẹ́ kán sọ̀rọ̀. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ṣe rí nǹkan tó máa jẹ́ kí àjọgbádùn ara wa ni pé ẹ sọ̀rọ̀ kí n dẹ̀ ráyè sọ̀rọ̀ tó bá jẹ́ pé bí fún mi láyè àti sọ̀rọ̀ kò ní fáyìn dáadáa. Now ìbéèrè tẹ́ béèrè very fine question ni nípa pé àwọn Suleiman Farouk àwọn kìíní ṣe tá bá ń talking about Arabic issues ẹ má ẹ fà àwọn Suleiman Farouk sẹ́gbẹ̀ẹ́ kan but ẹni tọ́lọ́ bá kàn fẹ́ fi hàn ló máa fi hàn ṣe ń get me tá bá ń sọ̀rọ̀ nípa doctorate nínú Arabic gbogbo àwọn tẹ́ dárúkọ yẹn they are not qualified but ẹni tọ́lọ́ bá kàn fẹ́ fi hàn ló máa fi hàn. Now tẹ́ bá béèrè pé nínú Arabic ta ni ìjọba approve àwọn èèyàn pọ̀ gan in fact Dr. Balo nínú LASUN ní Lagos State níbí báyìí he was approved as a Arabic language lecturer and he was approved totally and we are together today àjọ wà lẹ́nu yìí ni and he was delivered a sermon ṣé ń get me so ó wá ṣe lecture níbi kan lẹ́nu yìí and èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí ṣé ń get me mo ní àwọn. àwọn ọmọ tó fẹ́ ṣe tán nílé kéwù Marikasi yìí after 9 to 15 years wọ́n ti padà sílé báyìí iṣẹ́ wo náà fẹ́ fi ṣe that is my question. ẹ ṣeun gan àpèjúwe mo mú wá fún yín bọ́tẹ́ ẹ fẹ́ gbọ́ èmi náà àpèjúwe ti nìyẹn mo ti answer yín tẹ́ bá gbọ́rọ̀ mi dáadáa pé tẹ́ ẹ̀ bá lọ sí English school ó lè dé kó di president of Nigeria country ó lè di lawyer ó lè di adájọ́ ó lè di doctor ó lè di engineer ó lè di pilot so àwọn ọmọ yìí ń sìn tó lọ kéwú for good 9 years to 15 years wọ́n ti parí báyìí iṣẹ́ wo náà fẹ́ fi ṣe. ẹ ṣeun kan mo fẹ́ kẹ́ ẹ fi English ìwé Arabic language ń sìn so èdè méjèèjì yẹn ń sìn àwa ti gbé kalẹ̀ lẹ̀ Yorùbá ń sìn tẹ́ ẹ bá lọ sí English school mo ti ka nǹkan tí yẹn lè fi ṣe fún yín kí lẹ́yìn fẹ́ fi ilé kéwú táwọn ọmọ yìí jáde ní sí more than 2,000 children tó ṣe tán ní Marikasi wọ́n ti délé padà báyìí iṣẹ́ wo náà fẹ́ fi ṣe. ẹ ṣeun gan wọ́n ti colonize wa pẹ̀lú Arabic láwọn aspect kọ̀ọ̀kan àkọ́kọ́ bẹ́ẹ̀ ni tí màá fi dá yín lò ní pé tí yẹn bá dé any higher institutions kò sí any higher institutions tí wọ́n máa ṣe Arabic ń bẹ àti tí wọ́n dẹ̀ máa kọ́ wọn bẹ̀ tíjọba dẹ̀ ń san salary fún wọn so ẹni tó bá mọ nǹkan tó ń ṣe òfin tó wà fún ẹni tó ń kọ́ English language any other languages ṣẹ́dígẹ́s òun náà ló dé in fact mo ní àwọn díẹ̀ sí pé they were doctor ni wọ́n níbi kí wọ́n kọ́ yàn ní Arabic tíjọba dẹ̀ ń san fún nínú Nàìjíríà tá a wà yìí so a lot of things wọ́n lè fi ṣe but with the èdè tí yàn bá kọ́ ṣe hàn pé western education wà ẹni tó lọ ń bá ní kó tún jáde kó tún lọ ní western education because ibi tá a wà yìí kò nídìí ká ṣe máa tara wa without western education ṣe ti gẹ́ mímọ̀ yẹn máa jobless that's just the fact. àfà dáhùn question mi o mo dẹ̀ mọ̀ pàwọ̀ ìyàfọ́ àti dá àwọn Àkànbí wọ́n ní tí ò bá ti sí western education ìyẹn ìwé gidi wọ́n ní kéwù yẹn ti di jobless wọ́n ti yanjú bẹ̀. Thank you very much. tó olówó Èkó ẹ lè take over torí ìbéèrè tèmi máa ń kíyàn láyà gan
o lè escape kò kí mi láyà kankan mọ́ wà ókè pẹ̀lú béèrè yẹn ìbéèrè tí ẹ jẹ́ mò ń kẹ́bẹ̀ béèrè sí bá yìí wọn pé sọ̀rọ̀ wà ókè pẹ̀lú béèrè yẹn ìbéèrè ẹ tí jẹ́ mò ń kẹ́bẹ̀ béèrè sí bá yìí wọn pé sọ̀rọ̀ gbogbo wàhálà àwọn ọmọ yìí fún 9 years to 15 years nísìn ó wà mo ṣe useless. That is the answer mo that ní he kó wà give me use now. Akànbí mo ní kó ó ti mo wà ní kó very wà clear bàbá yẹn useless náà ti sọ wípé without western education pé kéwú kò wúlò tó túmọ̀ sí wọ́n sọ pé wọ́n ní èèyàn lè fi wọ́n láwọn kan wà Nàìjíríà tíjọba ń san owó fún wọn ti di nǹkan tó doctor. ń tẹ̀ láti sọ ni Àkànbí ní pé the end ẹ̀ wọ́n ti padà jẹ́wọ́ ní the end ọ̀rọ̀ yẹn tẹ́ bá bẹ́ẹ̀ bá ẹ wọn ti ka fà. bẹ́ẹ̀ bóyá wọ́n lè fún wa ní doctor méjì torí mo rí pé no Suleiman Farouk kéwú. Akànbí nǹkan tó ń tẹ̀ láti sọ ni pé ẹ mọ̀ pé ní ilẹ̀ wa presently torí pé Nàìjíríà tá a ṣì wà wọ́n ń kọ́ àwọn èèyàn ní CRK wọ́n ń kọ́ àwọn èèyàn ní IRK níbi so àwọn tó ń ṣe àwọn tó kéwú wọ́n ń di àwọn tíṣà tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní IRK nǹkan tó ń tẹ̀ láti sọ nǹkan nìyẹn. I'm very sorry. Let me little bring some explanation and ẹ elaboration sọ on Yorùbá it. káwọn èèyàn lè gbọ́ yín dáadáa Ẹ ẹ ṣeun pọ̀ gan. ṣàlàyé. Ẹ jẹ́ kí n mo lè ṣàlàyé fẹ́ kí wọ́n níwọ̀nba dárúkọ díẹ̀. doctor méjì fún mi torí ìmọ̀ bóyá Ẹ ṣeun gan. Suleiman Farouk wa bó ṣe kéwú tó yẹn kò wá lè ṣe doctor àbí Buhari Ẹ ọmọ ṣeun Musa gan. àbí Ẹ mi ṣeun dín ní gan. ọ̀fà Ṣẹ́rí. tí wọ́n wá fi ń jókòó Ẹ kiri tó ń ṣeun rojọ́ gan. kiri bẹ́ẹ̀ yẹn bá ká táwọn yẹn dẹ̀ ń Ẹ sì ṣeun kílẹ̀ Yorùbá tó dẹ̀ ka ẹ ṣeun Kùránì gan. tó wáyé lọ Ẹ kọ́ ṣeun lọ́wọ́ gan. nítorí ẹ̀kọ́ ọmọ gáwọn yẹn lábẹ́rẹ́. Akànbí ẹ jẹ́ kán sọ̀rọ̀. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Mo sọ̀rọ̀ bẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ṣe rí nǹkan tó máa jẹ́ kí àjọ gbádùn ara wa ni pé ẹ sọ̀rọ̀ kí n dẹ̀ ráyè sọ̀rọ̀ tó bá jẹ́ pé bí fún mi láyè àti sọ̀rọ̀ kò ní fáyìn dáadáa. Now ìbéèrè tẹ́ béèrè very fine question ni nípa pé àwọn Suleiman Farouk àwọn kìíní ṣe tá bá ń talking about Arabic issues ẹ má ẹ fà àwọn Suleiman Farouk sẹ́gbẹ̀ẹ́ kan but ẹni tọ́lọ́ bá kàn fẹ́ fi hàn ló máa fi hàn ṣe ń get me tá bá ń sọ̀rọ̀ nípa doctorate nínú Arabic gbogbo àwọn tẹ́ dárúkọ yẹn they are not qualified but ẹni tọ́lọ́ bá kàn fẹ́ fi hàn ló máa fi hàn. Now tẹ́ bá béèrè pé nínú Arabic ta ni ìjọba approve àwọn èèyàn pọ̀ gan in fact Dr. Balo nínú LASUN ní Lagos State níbí báyìí he was approved as a Arabic language lecturer and he was approved totally and we are together today àjọ wà lẹ́nu yìí ni and he was delivered a sermon ṣé ń get me so ó wá ṣe lecture níbi kan lẹ́nu yìí and èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí ṣé ń get me mo ní àwọn Arabic tẹ̀ ni wọ́n ṣe nínú any higher institution they were approved. In fact mo like Don't get me. Mo like yín ẹ ká bá ṣe báyìí ṣe mọ̀ pé àwọn bàbá yẹn àwọn tó ṣe Arabic yẹn gbogbo wọn náà wọ́n ní tí iná bá kú afẹ́rú bojú ni àwọn nǹkan táwọn bàbá wa bá ṣe tó bá wrong àwa ọmọ tí wọ́n bí kí ló yẹ káwa ṣe ká correct ẹ̀ bẹ́ẹ̀ ni àyè exactly. So that ìyẹn gangan ni pé ọ̀dọ́ wà nílùú tó bá rí nǹkan tí ò dáa tàbí nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ tí ò dáa táwọn èèyàn ti rí pé as normal thing nǹkan yìí kò dẹ̀ dáa ọ̀dọ́ ní láti dìde pé nǹkan tá à ń ṣe tá a rò pé nǹkan tó dáa yìí kò dáa. Now Islam as a religion ṣé ó wà fún àwọn adúláwọ̀ ǹjẹ́ wọ́n rán Muhammadu ṣé wọ́n rán sí wa ǹjẹ́ anything kàn wá pẹ̀lú Islam Quran itself ǹjẹ́ ó kàn wá. Ilẹ̀kùn yẹn ni wọ́n ti fẹ́ parí báyìí. Náà ìbéèrè tí mo dáhùn yẹn lálẹ́ ọ̀pọ̀ ṣé ó ti yé yín báyìí ṣé tí mo dáhùn yẹn ṣó yé yín níta wá béèrè lẹ́ẹ̀kejì inshallah I will easily answer it directly without any interrogation and any controversial issue. ìbára mútu Akànbí. Mi mọ̀. Ìyá àfà à ń gbọ́ yín sà. Ìbéèrè tí mo dáhùn lórí àwọn nǹkan tẹ́ béèrè yẹn ṣé yẹn yé yín bí mo ṣe dáhùn yẹn ẹ má jẹ́ ká jọ fi àbòsí fi bára wa sọ ń dáhùn sọ yìí. Ìbéèrè tẹ́ ẹ dáhùn lákọ̀ọ́kọ́ yẹn. Kí n tó dáhùn ìbéèrè ẹ. Àwọn ìkọ́sọ̀ kan bí yín tẹ́lẹ̀ pé bóyá àwọn kan jẹ́ professor gbogbo wa mọ̀ pé tí ò bá sí western education wọn ò lè débi tí wọ́n dé yẹn so ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ nǹkan táwa ń bí yín ni wípé àfà ẹ gbọ́ mi yé nǹkan táwa ń bí yín ni pé àwọn ará wájú wọ́n bí wa a bá everybody tí wọ́n ń ṣe ẹ̀sìn yìí ni nǹkan tí tó bá dẹ̀ wrong dandan ni fáwa ọ̀dọ́ láti sọ pé nǹkan yìí kò ó wrong nǹkan yìí ò ń ṣe tọ̀dọ̀ tí. Yeah, we are here to amend. We are here for amendment. Àwa fún kátún nǹkan ṣe. Torí ẹ̀ láwa ṣe ń bí yín báyìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àwa ọ̀dọ́ ti dìde báyìí
ẹ̀yin lẹ́yìn wà tẹ́jà àfà báyìí Yeah. àwa wá ń sọ fún yín pé nǹkan yìí kò rí bẹ́ẹ̀ pé nǹkan yìí kò rí bẹ́ẹ̀ pé nǹkan yìí kò àwa kọ́ la ní Okay. wọ́n gbé nǹkan yìí wá fún ìkónilẹ́rú ni wọ́n kó wa wọ́n wá fi báyé wa Okay. jẹ́ ni àwa wá ń bi yín sìn wípé ǹjẹ́ kúránì Islam ǹjẹ́ ó kàn wá Allah gangan ǹjẹ́ ṣáàlá yìí náà ni Ọlọ́run tọ̀dọ̀ tiwa Olódùmarè tá ti mọ̀ so ìyẹn ni kẹ́ wá jẹ́ ká jọ sọ báyìí kí ló kan àwa ọmọ Yorùbá pẹ̀lú Islam kí ló kan àwa ọmọ Yorùbá pẹ̀lú Quran fine wọ́n ti ń ṣe but a fẹ́ correct ẹ̀ we want to set the record straight kí ló kàn wá pẹ̀lú Quran kí ló kàn wá pẹ̀lú Islam. Naam. Màá béèrè ìbéèrè kan lórí ẹni tí ẹ béèrè yẹn. So tẹ́ bá lè dá mi lóhùn inú mi á dùn gan. Naam. Ẹ̀sìn tí ẹ ní àwọn ń sìn nílẹ̀ Yorùbá yẹn, ọ̀nà wo ló gbà fi kàn wá? Ṣé wọ́n bí mọ́ wa ni? ẹ má ṣì mí gbọ́ àfà mi ì tí ì bá yín sọ̀rọ̀ ẹ̀sìn kankan nílẹ̀ Yorùbá mo Okay. sọ pé adáyé a rí wípé wọ́n ń ṣe Islam èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi náà kéwú mo dẹ̀ ṣe Yeah. IRK ní school in fact school tí mo lọ NUD Nawarudeen kẹ́ ẹ lè mọ̀ pé Muslim school ni mo lọ ṣó ti yé yín Okay. mo wá ń sọ ọ́ Wọ́n sìn àpò wípé ní. mo wá ń bí yín ẹ mọ̀ pé gbàyà ṣe kéré bọ̀ ìsìn mo Yeah. ti later realize pé kinní ìgangan kò kàn wá kinní yìí ó wá láti wá báyé wa jẹ́ ni tá a bá dẹ̀ correct kinní ká jẹ́ káwọn èèyàn mọ̀ pé irọ́ lásán ló wà ń di kinní pé kò ní nǹkan kan Yeah. ṣe pẹ̀lú ìgbésí ayé wa ní rọ́nà lọ ṣe understand mo wá ń bí yín wípé ǹjẹ́ Islam ṣé ó kàn wá ǹjẹ́ Quran ǹjẹ́ àwa ló wà fún ṣó wà fún wa ìbéèrè tá à ń bí yín nìyẹn Ramadan Okay. táwọn èèyàn tó ń gbàwẹ̀ ń sìn kò tí ẹ ní ká tẹ̀ lọ sí Ramadan nǹkan tó bá ti mú Allah Quran Islam tí ó kàn wá automatically Ramadan náà kò kàn wá but ẹ ká kọ́kọ́ béèrè ǹjẹ́ Quran Yeah. tó kàn wá. Ẹ ṣeun gan. Kùránì kàn wá. Kùránì kàn wá. Tí bá fẹ́ kí n má pèjú ìwà lórí ẹ̀, màá má pèjú ìwà lórí ẹ̀. Aha. Inú mi dùn ó wọ̀ gan. Ìdí tí Kùránì fi kàn wá ni pé àkọ́kọ́ mẹ́ ni pé ẹ má kó àpèjúwe tí máa mọ ẹ má kó dànù sá. I would like to go with little explanation and little elaboration and examples because tí èèyàn bá fẹ́ yanjú ọ̀rọ̀ àbí tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ kan at least nǹkan tó ń pè ní evaluation iṣẹ́ tí èèyàn fẹ́ fún ọmọ yóò jẹ́ sí pé nǹkan tí èèyàn ti gbọ́yé. Now àfà ní lórí tí ẹ àfà béèrè ẹ yẹn má fún bínú sà ṣé ń gbọ́ mi. àfà kẹ́ tó lọ jìnnà mi Now ìjọ́ni mi fẹ́ máa interject yín anything tẹ́ bá fẹ́ fún wa a ò ṣetán láti gbọ́ ọ̀rọ̀ ẹnu tọ̀dọ̀ tí yín ìròrí yín àbí ìwòye yín ẹ gbọ́dọ̀ fún wa ní ọ̀rọ̀ pẹ̀lẹ́rì bóyá nu Quran àbí inú hadith ibẹ̀ ìdí báyìí ni nǹkan báyìí fi kan àwa okay. Yorùbá ibẹ̀ Muhammadu yìí o àwa ni ọmọ Yorùbá ló wà fún o Quran yìí o àwa ọmọ Yorùbá ló wà fún o ẹ dẹ̀ fún wa ní ẹ̀rí láti inú Quran ó ti yé yín kó lè bá a Okay. because àfẹ́ gbọ́rọ̀ ẹnu yín ṣẹ́gẹ́t That's very, that's very fine. Inshallah, that's very straight answer. And in Al Quran, unchangeable constitution, Prophet Muhammad sallallahu alaihi wasallam was sent. Ọlọ́run rán nábì sí gbogbo ayé. Ọlọ́run rán nábì sí gbogbo ayé pé òun rán sí gbogbo ayé. Ọlọ́run rán nábì sí gbogbo ayé. Ìtọ́lọ́run sì rán nábì fún gbogbo ayé, òun náà ní Islam. Ṣẹ́gẹ́t. Ẹ ń béèrè pé báwo ni Al-Qur'an ṣe kàn wá. Ìtọ́lọ́run fi rán nábì sí wa, òun náà ní Al-Qur'an. Nígbà tá nábì dìde as a òjíṣẹ́ kò kí ànábì gangan fún rẹ̀ wọ́n á gbé dìde lójíṣẹ́ lálákọ̀ọ́kọ́. It was 40 years before he was sent with revelation. Ó wà ní 40 years kọ́lọ́n tó fi ìwé mímọ́ tá a mọ̀ sí Al-Qur'an ẹ̀ fi hàn. Náà fine nígbà pé ṣé Allah gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè ṣé ó rán ànábì sí ayé fine ó rán sí ayé. And it was stated in Al-Quran níbi tọ́lọ́run bá ti sọ pé wama arsalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run ọba mi sọ fún ànábì pé ìrí ànábì o ehun ààrẹ ní iṣẹ́ kankan bóyá lẹ́yìn pé kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. Mo ṣe ẹjẹ́ ń dáhùn báyìí. So ó dẹ̀ was stated tẹ́ bá wà ní green app ẹ̀dẹ̀ háì mi máa send ẹ̀ sí yín dáre sí. ọ̀rọ̀ irú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ṣe máa fún one verse yẹn èmi náà fẹ́ gbé verse jáde ni ẹ lè kà á dẹ̀. Quran 21
107 ló ń sọ ṣùgbọ́n òun ni àfa wọ́n fẹ́ mú jáde. Quran 21 107 ló ń sọ pé